ló fà kí òbò máa so. Tẹ́ bá rí obìnrin tí òbò ẹ̀ so ó ti ṣẹ́yún àwọn oríkèéríkèé àwọn circumstances tó wà nínú òbò ẹ̀ àwọn nǹkan tó máa ń gbé òbò dúró tí òbò ní ti ṣe sí atẹ́gùn àwọn dókítà wọ́n ti fi scissors wọ́n ti fi gé gbogbo ẹ̀ dànù. Gbogbo ẹ̀ máa ya sóni fàáfò ni. yéé ó ga jù ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ́gbọ̀n ọ̀rọ̀ lẹ́gbọ̀n o wọ́n sọ̀rọ̀ bí èèyàn tó ní bẹ̀rù Ọlọ́run ẹ sọ̀rọ̀ bíi pé ẹ bí àwọn obìnrin ẹ sọ̀rọ̀ bí ẹni pé kò sí knowledge ó wá ṣe mí láàánú àwọn obìnrin gan bá wọn rẹ́rìn àwọn obìnrin bá wọn rẹ́rìn tí ẹ bá ní ọmọ kékeré tó experience pé kó mọ só látojú òbò tí ọmọ yẹn ò dẹ̀ ṣàbọ́ṣàn rí tí ò bọ́ ọkùnrin sùn rí tó bá gbọ́rú ọ̀rọ̀ báyìí kò ní sọ kankan fáwọn òbí ẹ̀ kò ní sọ experience ẹ̀ fún àwọn ẹ̀yin òbí ẹ̀ ṣé ẹ understand nǹkan tí mo try àti sọ fún yín láàrin yìí ká ní ẹ ní ọmọ obìnrin nílé nísìn kó máa go through kínní kò ṣẹ́yún rí kò bá ọkùnrin sùn rí ó dẹ̀ experience ẹ̀ pé atẹ́gùn jáde látojú òbò rẹ̀ tó wá gbọ́rú ọ̀rọ̀ yìí ṣó máa wá jẹ́ kó wá bá yín because ó máa believe pé ẹ máa rò pọ̀ tí ṣẹ́yún ni kò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká count àwọn ọ̀rọ̀ bàbá yìí seriously they are nothing but a comedian ó wá ṣe mí láàánú ẹ̀yin obìnrin tó yẹ kẹ́ ẹ defend ẹ̀ ń rẹ́rìn ìdí ẹ̀ lélẹ́yìí o ìdí ẹ̀ lélẹ́ ẹ tẹ̀lé mi tí àwọn míì fi máa ń so látojú òbò láì ṣe pé wọ́n bá ọkùnrin sùn rí mò ń bọ̀ before kí n tó lọ jẹ́ kí n sáré address one or two things fún gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi ra black powder yìí tí mo ní ó lè help hormones ó lè help cup one or two infections ó lè jẹ́ kí ẹ mọ̀mọ́ tètè ní infections ó lè calm spirit ó ní nutrient tó dáa mo ní kí ẹ mọ̀ mú last thing at night àmọ́ ẹ wá ń ṣe mistake ẹ lọ mu energy drink nírọ̀lẹ́ ní anything like 4:35 ẹ lọ mu energy drink or precisely 5 ẹ wá mu energy drink báyìí ẹ ń jẹ obì nírọ̀lẹ́ ẹ ń jẹ bitter cola nírọ̀lẹ́ wàláì spirit yín ò lè kàmù ẹ ní rórun sùn tẹ́ bá tiẹ̀ wá lo black powder yìí ó lè force yín kẹ́sùn but ẹ mọ̀ sùn báyìí orí yín ó sì mọ̀ wà káàkiri nílé ẹ mọ̀ sùn àmọ́ ẹ máa wà conscious of what is happening tẹ́ bá wá jí láàárọ̀ ẹ ní light-headedness lóòótọ́ ni but ẹ̀yin tẹ́ wá lo black powder yìí tẹ́ wá lo kíní nírọ̀lẹ́ ẹ ní rórun sùn ẹ dẹ̀ nídìí oorun láti build testosterone yín ẹ nídìí oorun láti grow oko yín ẹ nídìí oorun láti ṣe dáadáa bí ọkùnrin yes ẹ nídìí oorun tó bá yẹ pé wọ́n á ṣiṣẹ́ lálẹ́ make sure pé o balance it up o wá time láti máa sùn but oorun alẹ́ is the best ẹ̀yin tèmi welcome back fún ọ̀rọ̀ tá à ń sọ mi fẹ́ pọ̀ ẹ̀ lórí fídíò yìí mi fẹ́ pẹ́ àwọn ọmọdé tí wọn ò mọkùnrin tí wọn ò ṣẹ́yún rí tójú òbò wọn ṣe pàpàpà tó ń dún ìdí ẹ̀ lélẹ̀ lẹ́ǹtì àti shape àti ara sísan àwọn ọmọ tó mọ sanra dáadáa yẹn tó mọ sanra pọ̀npọ̀npọ̀n yẹn tí wọ́n ní oore ọ̀fẹ́ tó yẹ pé ojú òbò wọn náà ó ṣe pọ̀npọ̀npọ̀n sí atẹ́gùn lè ráyè láti wọbẹ̀ atẹ́gùn tó bá sì wọbẹ̀ ó máa jáde atẹ́gùn lè wọ ojú abẹ́ ọmọdé in any form from any form kò dìgbà tó bá ṣe ìbálòpọ̀ atẹ́gùn tó bá sì wọbẹ̀ tó láti ní kó jáde ó lè jí láàárọ̀ kó jáde kó gbọ́ fẹ̀fẹ̀fẹ̀ ó lè jí láàárọ̀ kó máa ṣe exercise kó nà bó bá ṣe stretch kó gbọ́ fẹ̀fẹ̀fẹ̀ ṣé tí ọmọ báyẹn tó bá feel bẹ́ẹ̀ ṣáà sọ pé ó ṣẹ́yún ni tí ọmọ báyẹn bá wá express kínní yẹn jù báwo lẹ ṣe fẹ́ kó sọ fún àwọn òbí ẹ̀ ṣé èrò ní mọ̀ bá pé kí mọ́mì mọ́ rò pé òun ti ṣẹ́yún torí ọ̀rọ̀ tírú àwọn yín bàbá yìí sọ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run àwọn ọmọdé yìí ò mọ cruising so ìdí kan nìyẹn tó lè fà á kí àwọn ọmọdé só látojú abẹ́ ìdí kan nìyẹn atẹ́gùn tó trap sínú ojú òbò ó ṣáà máa jáde ìdí ẹ̀ nìyẹn then number 2 tí yóò fi lè fà á kí obìnrin máa ṣe farafara látojú òbò òun ni obìnrin tó lóyún tó bí ọmọ tí ó jókòó tí ò bára
kò bára, ó kàn jẹ oúnjẹ tó wù ní, kò jòkó lómi gbóná, kò mómi gbóná, kò take care ara rẹ̀, ó kàn ṣe bẹ́ẹ̀. Ṣé rírú àwọn yẹn pàràpàrà wọn máa pẹ́. Kò sí bí obìnrin ṣe máa bímọ tó lóyún tó bímọ tí ò ní express pàràpàrà ojú òbò yẹn o. Kò sí. But ìwọ tó bá tọ́jú ara ó máa tètè lọ. But ìwọ tó bá tọ́jú ara ó máa pẹ́ tó máa fẹ́ di a kind of problem to you. Ó dáa kẹ́ ẹ tọ́jú ara nítorí pé tẹ́ ẹ bá ń jú ara tẹ́ ẹ momi gbóná kì í ṣe òbò nìkan lẹ̀ ń tọ́jú inner organs yín tó jẹ́ wípé tẹ́ ẹ bá tọ́jú ẹ̀ ó lè lead sí something bad. Ọlọ́run jẹ́ kí n rántí àti sọ lẹ́yìn. Ó lè lead to something bad tá à ń pè ní vaginal fistula. Already there's an opening. So yẹn connection between ojú òbò mọ́ organs yìí, either bladder, rectum àbí colon. Ẹ wá tọ́jú ẹ lògùn ẹ bá. Definitely gífì yìí máa pọ̀. Mo fẹ́ sọ ilé ní at the end ni. Then ẹlẹ́ẹ̀kẹta tó tún lè fà again. Oyún alákọ̀ọ́kọ́, oyún ẹlẹ́ẹ̀kejì, oyún ẹlẹ́ẹ̀kẹta, ó dẹ̀ ń bí ọmọ yẹn. Ṣé bí ojú abẹ́ rẹ̀ ṣe rí nígbà tó kéré tó tight tó contrast, ṣé bẹ́ẹ̀ ló ṣe máa rí after ọmọ méjì mẹ́ta mẹ́rin? Bẹ́ẹ̀ kọ́. The more tó fi ń bímọ, the more tí òbò yẹn máa fẹ̀ sí. Bóyá ṣe ń fẹ̀ sí bẹ́ẹ̀ náà ni tí ọkọ rẹ̀ bá fẹ́ wọlé kó gbá sí, ó máa kó atẹ́gùn wọlé. Bẹ́ẹ̀ náà ni àwọn atẹ́gùn yẹn máa ti ráyè jókòó sí. Nígbà tí tó bá wá ń gbádùn ìbásùn, yes, bóbìnrin bá ṣe ń bímọ sí ó máa ń gbádùn ọkùnrin. Nígbà tó bá wá ń gbádùn ẹ̀ sí, tó ń juicy, tó di pé táìmù pé Ọlọ́run fẹ́ fún ẹ lórí ọ̀fẹ́, ó fẹ́ súnmọ́ àti dà, àbó ó fẹ́ dà. Sound tó máa fún ẹ náà ni parapara. Àbí tó bá tiẹ̀ fẹ́ dà, tọkọ rẹ ti wá pọ̀n, tó bá jáde báyìí, ó máa fa sound yọ ni pra. Orí ọ̀fẹ́ ni. Ìwọ ọkùnrin understand body system obìnrin. La fi sọ pé ẹ̀yin obìnrin ẹ jẹ́ kọ́kọ́ understand ara yín. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń gbélé lé ní body system obìnrin ni. Gbogbo ara wa báyìí, ẹ wo gbogbo ara wa from A to Z. Ó ní bó ṣe ń sound tí kinní kan àbí méjì bá kàn wọ́n. Tó bá jẹun yóò nísìn ṣe bó máa ń gùnfẹ̀, sound títí ẹ nìyẹn. Tó bá ronú jù nísìn ṣe bó rí máa fọ́ ẹ, sound títí ẹ nìyẹn. Tó bá jẹun nísìn tí kò digest, ṣé ikùn rẹ ò ní máa ṣe kùrùrùrù. Tó bá rìn jù, ṣé joint yẹn ò ní máa dùn ẹ́. Yes, sound òbò nìyẹn. Nature rẹ̀ nìyẹn. So obìnrin ẹ ní láti máa tọ́jú ara láti kọ́ọ̀pù sound yìí. Tẹ́ bá ti tọ́jú ara yín tẹ́ mú wá 1 or 2 things láti take care, kò ní máa ṣe parapara púpọ̀ mọ́. Mo fẹ́ kẹ́ understand. Ìbálòpọ̀ ẹ̀yin ọkùnrin ó wá pẹ̀lú mercy ni. O fẹ́ gbádùn ìbálòpọ̀, túláàsì ni kó bí ẹ òórùn, túláàsì ni kó bí ẹ sound, túláàsì ni kó bí ẹ omi. Enjoyment ló bá dé. Ọkùnrin tẹ́ bá bá sùn, ẹ jẹ́ kó jẹ́ ọkùnrin tó wà responsible, kó understand pé body ọkọ mi lélẹ̀, body ìyàwó mi lélẹ̀. Bẹ́ẹ̀ tó bá wá ti di pé kíní tẹ́ ń ṣe yìí, kíní yìí ó ń ṣe lemọ́lemọ́, ó kọ̀pẹ̀ títí kò lọ, ó ṣà ń ṣe lemọ́lemọ́, ó tún wá ń grief, òun àwọn olóyìnbó ń pè, èyí tẹ́yìn Yorùbá ń pè ní sólà tójú ara yìí, grief ni. Nítorí pé kíni kò yé ṣe iṣó ni FART, iṣó ni látojú fùrọ̀, griefing ni látojú òbò. Griefing kò kí ń rùn, iṣó máa ń rùn due to nǹkan tó jẹ. Bẹ́ẹ̀ tó tún wá di pé griefing rẹ̀ yìí pọ̀ unnecessary, either wọ́n bẹ́ẹ̀ sùn ó, either àwọn ò bẹ́ẹ̀ sùn ó wá ń pọ̀, arímọ́ sound ẹ̀ gan, ó bá ti jòkó bá ṣe para. Tó bá dẹ̀ tí wọ́n á ṣe bí ó rí pé ìtọ̀ tún wá ń jáde, ìyẹn tún wá ń rùn. Ó ń rùn, griefing yẹn ń rùn, wọ́n náà kí ni ìmọ̀ ó ṣe kí tó griefing, iṣó tí mo sọ látojú ara ń sìn, ó dẹ̀ wá ń rùn. No, something is wrong. O lọ sí toilet, ó tọ̀, ó rí pé ìgbẹ́ díẹ̀ jáde. Something is wrong. Ìbálòpọ̀ ó dàbí pé fire ni. Something is wrong. Occurrence infections. Something is wrong. Abdominal pain always without reason. Something is wrong. Perhaps bóyá vaginal fistula. Ẹ lọ sọ́dọ̀ doctor, ó need correction sharp. Ìdí ẹ̀ tá fi sọ wípé ẹ jòkó lómi gbóná, ẹ mu omi gbóná, ẹ lo omi gbóná nìyẹn.
ṣé ẹ mọ̀ pé tó pẹ́ ti ṣe láti beginning ẹ lè má express ẹ̀ mọ́ bẹ́ẹ̀ nísìnyí ó ti escalate so ẹ need láti tọ́jú ẹ̀ dáadáa. So fún ìwọ obìnrin tó jẹ́ wípé ó ń ṣẹlẹ̀ sí ẹ but ó express òórùn ó express kó mọ yàgbẹ́ mọ́ ìtọ̀ kí ìgbẹ́ mọ jáde mọ́ ìtọ̀ you understand ó express pains you understand ó kàn mọ wà ní a jẹ́ wípé pelvic floor yẹn ti weak ó ní láti tighten rẹ̀ ó lè ṣe kegel ó lè mọ ṣe kegel exercise ó lè mọ ṣe kíni ó lè mọ ṣe kegel exercise you understand ó lè ṣe kegel exercise yẹn ó lè wá tools tí wọ́n fi ṣe kegel àwọn míì máa ń lo tampo pad wọ́n fi ń grip ojú pelvic wọn wọ́n fi ń contrast ẹ̀ papọ̀ àwọn míì dẹ̀ máa ń lo ọkàn wọn láti hold tọ́ wọn wọ́n máa ń ṣe ní lérèkórè tó bá ń ṣe lérèkórè ó máa fún ẹ ní success yes in the past mo ti share àwọn herbs remedy kan rí bóyá kẹ́ ẹ lọ wò ó torí time ti lọ nísìn or kẹ́ ẹ pè mí later tó máa grip abẹ ní anything tẹ́ ẹ bá ti lè lò either ẹ mú ni abẹ fi tamba yes there are so many things tá a máa mú tó máa result nínú abẹ wa tó máa grip ẹ ó máa reduce the gripping èyí tẹ̀yìn kan sọ wípé wọ́n so látojú òbò kì í ṣe so is sand ojú òbò ìgbádùn ló máa ń mú wá ń gbà mí so ẹ understand pé báyìí ló ṣe ń rí kì í ṣe bẹ́yìn kan ṣe ń sọ àwọn tó ń ṣe díẹ̀ àti fáwọn èèyàn bẹ́ẹ̀ ó ti sẹ́yìn wọ́n ti yọ owó circumstances are you telling me pé wọ́n gé gbogbo ẹran tó wà lójú òbò ni rárá tí wọ́n bá gé ẹ̀yin kan ẹ ò ní débẹ̀ ẹ̀yin tó jẹ́ pé tí wọ́n bá ṣe abortion báyìí ẹ̀yin àwọn obìnrin mi gan àwọn ọkùnrin mi gan ò tiẹ̀ mọ̀ you understand tó má dẹ̀ fẹ́ ṣe díẹ̀ àti fún èèyàn kò í ṣojú òbò ni wọ́n ń gé ikùn ni wọ́n ń là so yẹyin so contrary to what he said ẹ má take one seriously it's not like that it isn't like that if not pé àwọn doctors àwọn gynecologists wọ́n realize pé comedian ni bàbá yẹn ó yẹ kí wọ́n wá sọ fún wọn pé ó yẹ ẹ wá níbolẹ̀ tí wà tá à ń gé gbogbo tissue sínú òbò kò jù báyẹn lọ this is on point by 2 using my words for this bye for now.